Okay. Okay, sir. Why do you have your lights? It's by mistake. On it back. Let me on it back. It's by mistake. The light said don't want to on. It's by mistake. Have you married? No, I'm not. How many years old of you? I'm 22. That's very good. So where are you talking? Where are you talking from? Lagos. Huh? Lagos, Lagos, Lagos. What type of job are you doing? I'm a stylist hairdresser. Wow, that's very good. Are you ready to settle down? Can you marry me? Yeah. Huh? I'm not ready. I'm not ready. You don't want to marry? I'll marry, but not now. Like how many years to this time? When I have the strength for Well, you have what? 2 years. When I have the strength for marriage, I'll marry. Okay. What happened? What happened? No, but in strength to marriage. What type of strength are you talking about? Strength tó coming back to jáde ní apá àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. It's like you don't have. It's like you don't have data. Ló wá fi gbà wá àwọn wá ìwòrán kankan. The network is not And stable. network is not good. Yes, I can hear you now. I said that like what there is money down. I can buy a house for you. I can buy a car for you. So what are you waiting for? I'm not waiting again. That there is money in our house. Kí là ń wá? So are you ready to marry me now? Clearly, you are married now. Ẹníyàwó now. How do you know? Ẹníyàwó ẹ̀ sí. How do you know that I need a Mo máa rí post mi. ṣé gbogbo skit táwọn ń ṣe yẹn lẹ́pẹ̀ ní ìyàwó? Ṣé street ni? Wait, láti ìgbà tó ti rí mi tí ó rí mi pé mi àti obìnrin tẹ̀sán rí bẹ́ẹ̀ ni. I'm a single. Ẹ lè ṣe lórí live mi. Bí àbá ti at least wàá ti rí mi pẹ̀lú obìnrin wípé àjọ wà lórí bẹ́ẹ̀dì àjẹjọ́ ń sọ̀rọ̀ àṣẹ chi. Mi ò lóṣù gbìn dé. So are you ready to go? I never marry, I'm a virgin. Virgin báwo? Ọmọ ìlú wo ni ẹ Ẹ ná? mọ iye ọmọ tẹ ti pa. Pa ọmọ bíi báwo? Kí lè tún bá? Pa ọmọ how come? What are you trying to Ọmọ tẹ say? ti lá. Yes, Àwọn ọmọ woman. tẹ ti lá nílàkulà. Have you seen one before? Ṣé ìkan ti sọ fún ẹ pé mo ti láwọn rí? Man. Ọmọ kan ti sọ fún ẹ pé mo ti láwọn rí ni. Are you talking to me or you are looking comment Ẹ section? ṣáà lè sọ pé virgin ni kò possible. Ẹ̀yin ni mo bá sọ̀rọ̀. Kí ló dé tí ẹ̀yin ladies wọ̀nyí ò kí n fẹ́ òtítọ́? Mo ní virgin ni mi ẹ̀ tún sọ̀rọ̀. It's not possible. Why will you say you are a virgin? Asao. I hope you are in Lagos, abi. Yes, I'm in Lekki. Can we go to hospital tomorrow to go and do the testing for you to confirm that I'm a virgin? No, you will do it and you show me the results. If I go and write book by myself, how do you want to know? You cannot write it now. You record the doctor's voice note down for me. Okay, leave that one.
Whether I'm a virgin, whether I'm not a virgin, are you going to marry me? Let me see. Show me the proof of your house. Okay, the proof of my And house. the proof of your money. And the proof of your money. Like how? Yeah, show me. How much do you? Okay, You show me your house now. Sure, I you don't. cannot show me your house now. I don't have time for that. I don't talk with mouth. I'm talk with money. So how much? How much that your account can contain? How much is the last money? Oh How my much is how much God. is the last money have you collect for your Any account? amount. Eh? I collect millions. Hello, woman. How much is the last? Billions. I don't talk about millions. How much is the big money have you collected for? How much is what? Your account that you are using. How much of the money that is can contain? You can contain any amount. 100 million you can. I can't give you 100 million. I will just give you 5 million. Oh, yeah, let me call my account. Thank you. That's true. Thank you so much. Oh, yeah, let me call it. Oh, yeah, oh. Just hold on, Mr. Woman. The app All is right. the app is rolling. Okay, All right. what bank are you using? Access. Account number. 16 71 86 75 49. Office What sat. name did you see? Adesewa, am I right? Yes. Yes. But why are you laughing? It's like you don't believe me, am I right? No, 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 no. You can't get that make me laugh here. It's like you don't have respect. Come to go. You don't make me vex. I want to send you money, you did laugh. Do you think say that I'm a poor man? Do you think say that I'm a poor man? What type of what type of what type of stupid life is that? All those ladies they don't have respect. I want to send you money, you did laugh. And that one I want shop. Vitamin C, God bless you for the gift. Hello, ladies and gentlemen. Tap your screen and share the live. Don't talk to Sapa people, man.
double tap, share the live, and so on and so forth. Hi, Oba. Have you come back? No, I'm just going to the gym now. What time? This is almost 8. Why? Why are I'll you open my moving? camera now. Wait, let me get to where there's light first. Why are you moving? Why are you moving in the night? I was supposed to go in the morning, right? But I don't know. I woke up really tired. Today is a lazy day for me. What time are you coming back home? Max by 10. The gym closes by 10. The one at Mawa closes by 10. So max by 10, I should be home. Anytime you get back home, make sure you call me. Let me see. Okay? Anytime you come back home, make sure you call me. Yeah, sure. Now, I will still connect. While if I'm less busy at the gym, I'm still going to connect. Just you be Ogbanje? What do you say? You be Ogbanje? I can't hear you. When you get home, we talk. When I get to the gym, I should call Ness. No. Can you do video? Can you do video when you are in the gym? Yes. Now, why can't I not? Just mute and be go to your gym. When you get to the gym, just come back. Accept now. Ọba ẹ kálẹ́ sà. Ó máa bẹ́tà kẹ́ sí ojú yín. Èmi máa ń like nǹkan tó. Ọba mi níná mi bá ti ṣí ẹ mọ̀ pé mo máa ti ṣí. Èmi máa ń like kí n máa wo nǹkan tó bá fẹ́ jẹ látòkèrè. Ẹ má wọrí ọjọ́ mi máa send request máa ṣí ojú mi. Mi Ìlú wo lẹ níná. wà? Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀? Nàìjíríà mo wá jọ wà papọ̀ ní ọba. Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀? Èkó ni mo wà. Ẹ ti marry? Mo single ọba mo single. Ẹ ròyìn ìgbésí ayé nǹkan tọ́lọ́run dá fún yín, ẹ ròyìn ẹ̀ fún mi. Bí ti báwo kò Yorùbá yẹn ò yé mi o. Nǹkan tọ́lọ́run ṣẹ̀dá sí yín lára, ẹ ròyìn ẹ̀ fún mi. Ọlọ́run fún mi lọ́pọlọ. Wájú náà dẹ̀ wà ń bẹ, ìdí náà dẹ̀ wà. Kò tóbi ju òbọ̀ wà. Ó ṣàṣe ṣómṣóm. Kí ni kejì tí ìdí yín wọ̀n? Kejì tí ìdí mi wọ̀n ó máa wọ̀n tó 35. Gbogbo ara mi 75 ni bọ̀ ìdí mi wọ̀n half ẹ̀. Tí ẹ bá ṣé aláṣọ funfun lẹ ń lọ ní abaláṣọ ara? Aláṣọ funfun ni o. Ẹ bá wá ṣàdúrà ṣé ìdí yín máa ń push ìdáná? Ó máa push sánà ẹ̀ sẹ́yìn. Ẹ̀yàn ńkọ́? Ọyàn yẹn ó kàn rí tánṣó náà ní iṣẹ́ mọ́ Ọlọ́run kì í fúnyàn ní gbogbo ẹ̀ kó pé bọ́ ọyàn yẹn náà ó máa yọ síwájú díẹ̀ kò kún. Okay. Iṣẹ́ wo lẹ ń ṣe? Nọ́ọ̀sì ni mi ọba alábẹ́rẹ́ ni mí. Ẹ dẹ̀ good gan. Mo good kọjá abẹ́ Ọlọ́run ràn mí lọ́wọ́ o. Are you auxiliary or private salocity? I am not. I'm a professional nurse ọba. That's very good. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé máa fún yín ní WhatsApp number mi sìn. Okay. Màá wá send 360 yẹn fún mi ní WhatsApp. Ní WhatsApp àbí okay. Bọ̀dé bá fẹ́ tẹ̀yìn 360 yẹn kẹ́ gbìyànjú kẹ́ wọ leggings. Àwọn leggings tá a máa wọ̀ lọ gym yẹn àbí? Yes, so that màá lè rí shape yín dáadáa. No problem. Ó tẹ̀ ní kan náà àwọn leggings yẹn ó máa kó sáàrin ìdí yẹn báyìí. A wá pín ìdí yẹn sọ́nà méjì. Ṣé ẹ rí best ní comment section yẹn WhatsApp number mi ló kọ yẹn screen touch yẹn. Okay. Jẹ́ kí n screen record ẹ̀. Okay, mo ti mú báyẹn. Okay, now ẹ ti bímọ àbí ẹ ti bímọ? Mi ò tí bímọ. Ẹ ti bímọ kankan? Rárá sà. Ṣé lè dágbé bùkátà ara yín? Ọlọ́run ràn mí lọ́wọ́. Mo ń dágbé bùkátà. Mo ń tọ́jú ara mi, mo ń rọṣẹ́ mi, mo ń ra kírìmù mi, mo ń ra oúnjẹ. Kì í ṣe pé tá a bá bẹ̀rẹ̀ sí ń fẹ́ra máa fi bílì pa mí. Ẹ ṣáà máa tọ́jú mi ní kókó ọba. Okó nìkan mo fi ń tọ́jú obìnrin. Tókó bá ti yọ owó náà máa tẹ̀lé. Ṣé ẹ mọ̀ pé mi kì í lo condom?
Raw yẹn náà ló dà bọ́ ẹ máa ṣe test o. Okay. Ẹ̀yin lẹ máa ṣe test yẹn fún mi àbí? Bẹ́ẹ̀ ni ẹ máa ṣe blood test gbogbo nǹkan tó yẹ kó ń yẹ̀ wò. Okay. So that máa gbádùn raw yẹn. Raw yẹn máa da. Ẹ máa gbé machine yẹn bá ti ń bọ̀ ni. Ìyẹn ló kéré jù ọba. Ọba ò gbọ́dọ̀ lọ sí hospital. Ẹ kọ́kọ́ send message sí mi náà kí kọ́kọ́ wo fídíò yìí náà so that màá lè decide bóyá a lè pàdé ra lọ́la bóyá a lè rí ra lọ́la. Yeah, right away. Má worry, màá send ẹ̀ ń sìn. I love everything about your voice. Oh, thank you. I love your abdomen. Thank you. I cannot do without you. I cannot do without you. I cannot do without you, yeah. I cannot do without you. I cannot do without you. I cannot do without you, yeah. I have decided to follow Jesus. I have decided to follow Satan. If you want to join my live video, you will have something that you want to come and tell me. Whether you want to come and tell me something or you want to come and ask questions. 12,000. Àbí? Lẹ́yìn ẹ̀, ẹ má mà dá ọ lóhùn. Holy Aramada, Olúpẹpẹ Dáwàjà, ẹ̀yin gifta yìí dà, ẹ̀tẹ̀ lion. O ní ìdàtí máa collect connect tó bá ti wùn mí tí bá ti like ẹ gbàgbé viewers máa pọ̀ fún ẹ. O ní ìdàtí stress ara ẹ pé let connect. Ìyẹn ni wípé send the picture send video ẹ sí mi kí n wẹ̀ tí bá ti like ẹ fi lè tó kùn sílẹ̀. Báyẹ̀ pé viewers ló need gbàgbé báyẹ̀ pé followers ló need àmà fún. Hello Jimoh. Jọ ẹ mo fi ra data má wá síbí yìí o. If you know that you don't have money to buy data, don't come up here. You don't have time here. And when you come up, ask question or you have something you want to tell me now. Hello. Ọba Solomon. Ẹ káàbọ̀ sálàáfíà ni. Ọba àgbáyé. Ṣé ní béèrè ni? A ní béèrè o, àwa fáǹsì yín ta nífẹ̀ẹ́ yín ni. Okay, ẹ kàn nífẹ̀ẹ́ mi. Bẹ́ẹ̀ ni. Ṣé kí n sáré pé account number mi ni? Àbí kémi pé account number mi, àwọn ọmọ náà ganu kalẹ̀. Ẹ yá béèrè pé ẹ pé account number yín, bank wo lẹ ń lò? Ó pè ní sà. Ẹ pé. Olúpẹpẹ Àjàmùrágún olóde àgbà kákáká Dr. Dre Escolopidian Pritaniculation Royal Miomion Tacologicality Jomina Brunati kákáká lójú ogun lè gbìgbìgbì integrity. Hello. Hello, sir. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Ẹ kúrò lẹ́, sir. Yes, sir. Yes. What is your question? Sir? What is your question? I don't have enough. I don't have. No be gadus be this. Dr. Dre. Ṣé kí láyọ̀ yẹn máa wọlé bọ̀ ni? Ọba àwọn ọba lágbàlagbà. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Iṣẹ́ wa ẹ kú gbà. Báwo ni dé yín, sir? Dáadáa ni. Family nǹkan bẹ́ẹ̀. Ṣé ẹ lè go straight to the question now? Okay, sir. Ọba question kan ló ń fẹ́ máa finger brain mi. Ẹ gbọ́ wọ́n ní ayé ò lè parẹ́ pé ẹni tó bá ti kú nìkan ni tiẹ̀ ti parẹ́. Ṣé irọ́ ni àbóǹtọ́? Irọ́ ni òtítọ́ dẹ̀ ni. Òye mi ni sà.
Ẹ káàsán sá. Ẹ káàbọ̀ sí kámẹ́rà yín. Kò ní ìdí ọba. Okay, ẹ wá mú mi sí. Rárá sá o. Ayé lè jẹ́ ẹ bẹ́ẹ̀. Ẹ lè wọlé. Ẹ kálẹ̀ o. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ìbéèrè tí mo ní láti béèrè òun náà ni pé ìjẹ́ Jésù ń padà bọ̀ wá lóòótọ́ àti lódodo? Àfi tá a bá máa pe Jésù tá a bá máa béèrè lọ́wọ́ ẹ̀ o. Ẹsẹ̀ máa kú ránṣẹ́ sí Jésù ni. A máa pè lórí fóònù. Jésù ti ń lo iPhone 14 o. Ẹ kálẹ́ sá o. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Àgbà wòlíì. Ní ìbéèrè sá o. Inú mo kàn join yín ni o. Mo ti máa ń wò yín láyé àti ọjọ́ yìí o. Láti tó bí 2 years tí mo ti máa ń wo program yín àti one or two things tẹ́ máa ń ṣe. I'm so happy today. Ṣé ṣe àìpà kan nọ́mbà mi? Èmi náà sẹ́yìn wá one or two things tí màá. Sápá pàdé sápá. Ọlọ́run àgbáyé, ọ̀wọ̀ ni orúkọ rẹ̀. Sir, you tell me about my dream, he come to pass. Àwọn èèyàn mọ̀ yìí mi náà. Àwọn èèyàn mọ̀ yìí ọba Solomoni. Wọ́n kàn rí mi, wọ́n kàn rò pé mo kàn sí ẹ̀yẹ pé mo kàn ṣeré. Bí mo ṣe wà ó yẹ kó máa san owó fún mi kí n tún sọ anything. But they don't know my value. Oh, last year mo ti sọ. Ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ́la láìṣẹ̀. Ẹ kálẹ́ sá o, ọba mi, Ẹ káàbọ̀, kí ni kábíyèsí o. Ẹ kú iṣẹ́. Ìbéèrè mi pé mo fẹ́ break. Okay. Kí ni kí Mo wá? máa fi break. Okay, ẹni ìkọ́tẹ́ máa fi break. Ẹni ìdí Mo ìkọ́tẹ́. fẹ́ ga. Mi ò ní nǹkan tí máa fi break. Mo fẹ́ ga ní sọ́dọ̀ yín ni. Lálẹ́ gba ẹ̀wẹ̀ fún. Ara mi ni. Ìgbà tẹ́ ń gba ẹ̀wẹ̀ yẹn ta lẹ́ ń gbàdúrà sí. Ọlọ́run ni. Kò wá gbọ́ àdúrà yín, kò wá fún yín lóúnjẹ tó ń bọ̀. Mo ní kò wá fún yín lóúnjẹ tẹ́ máa jẹ lẹ́yìn tẹ́ gba ẹ̀wẹ̀ tán. Ọlọ́run tẹ́ gba ẹ̀wẹ̀ sí tí ò fún yín lóúnjẹ tẹ́ máa jẹ lẹ́yìn tẹ́ gba ẹ̀wẹ̀ tán. Ṣé ó yẹ kẹ́sì máa sin Ọlọ́run yẹn? Ẹ̀rọ sà. Cash money. Kálẹ̀. Ṣé kí n sáré pé account number mi ni ẹ sáré fún mi nínú àwọn owó yẹn? Adáàna tẹ wà ní láì gbé sókè. Olówó òkè máa rojọ́ púpọ̀. Ṣé kí n sáré pé account number mi kẹ́ fún mi lówó ẹ fi àná ti lọ? Èní là ń sọ̀rọ̀ nípa. Mo ní àkànnà bá. Bí nọ́mbà yẹn ni, bí wọ́n sábà nọ́mbà yẹn lọ́wọ́ náà. Ẹ lákàá nọ́mbà yẹn lọ́wọ́, ṣùgbọ́n sábà nọ́mbà yẹn ní ó fi. Wọ́n sábà nọ́mbà yẹn kọ́ ní ó fi yín ni. I'm not using OPay. I'm using First Bank. Ìyàwó ti gbọ́. Ẹ béèrè nǹkan o. Ọ̀yá béèrè yìí. Ìbí. Ṣé ó dáa kí ọmọ Ọlọ́run kó máa ṣe yahoo? Ìyàwó ò dáa, nǹkan tó dáa ni. Wàhálà, ó fẹ́ béèrè nìyẹn.
ẹ máa ń ṣe yahoo àbí? Rárá o, ṣe ìyàwó o. ẹ bá ń Àwọn ṣe náà máa ṣe ìyàwó. ẹ bá ń ṣe ẹ lọ jáwọ́ o, kò sí èrè kankan bẹ́ẹ̀. Ọba Solomon. ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Dáadáa sá. Dáadáa. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé mo fẹ́ béèrè kí nìdí tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa ń kóòtì Bible fáwọn èèyàn, ẹ máa ń ka Bible, so àwọn èèyàn máa ń béèrè many things lórí ẹ̀. Kí nìdí tẹ́ fi ṣe àwọn program yẹn mọ́? Ewé bíbélì ò jáwó. Mi ò gbọ́ sá. Ewé bíbélì ò jáwó sẹ́. Aláàkúbà. Ọlọ́run àṣà. Gbogbo ìgbà yẹn èmi ṣì máa ń gbádùn yín dáadáa. Àwọn nǹkan tó Ìgbà tẹ́ tẹ́ ń yín gbádùn mi lọ́rùn nígbà yẹn. Ìgbà tẹ́ ń gbádùn mi nígbà yẹn ló lẹ fún mi. mi ò fún yín lówó bíi bọ̀ tí Ọlọ́run rán àwọn èèyàn sí tán fún yín lówó. Ẹ tó máa ṣiṣẹ́ kúlẹ̀ ń wá. Ó dà mú kan ní kí n kí náà ni. Mo wọlé fún yín lọ́jọ́ ẹ̀mú sọ̀rọ̀ kan bó yẹ kẹ́ ẹ bínú ẹ̀ bínú. So Ọ̀rọ̀ kó àtòbò olófin mi lówó. Bíbélì ò fún mi lówó. Ọlọ́run àṣàánú á ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ lọ máa gbàdúrà ní comment section. Ibi tí bá ti rówó lèmi máa ń jókòó sí. Hello arákùnrin. Hello sir. Kí ni ìbéèrè yín? Mo inú mi dùn láti rí yín sir. Okay, inú Orúkọ yín tèmi bàjẹ́. Solomon lórúkọ mi. Okay, inú yín máa ń Ara bàjẹ́. pé inú mi dùn. No, mo ti ń wá láti rí ìṣìyín tipẹ́ ni. Orúkọ mi Solomon lórúkọ mi. Àwọn èèyàn máa ń pè mí ní Ọba Solomon. Máa ń kọrin. Kí ni màá lè ṣe fún yín? Mo ní ìdí ẹ̀pín ní pé mo ti rí gbogbo testimony tó máa ń lọ ní online nípa yín sir. Àdúrà yín ni mo kàn need. Kẹ́ gbà fún mi kí n lọ síwájú. Ọ̀dà àdúrà ilé ló lẹ́nìdì. Èyí tí ẹ̀mí Ọlọ́run bá darí yín ni sir. Eléèló lẹ́nìdì. Eléèló lẹ máa san. Àdúrà eléèló. Sir, mi ní parọ́ fún yín sir. Ìta lẹ́lẹ́nijọ́ mẹ́ta kọ́lọ́mọ́ ẹ̀kọ́ lè fún wa ni. Question tá a kò lè fẹ́ dáhùn. Okay, àdúrà ọ̀fẹ́ lẹ ń wá àbí? Látọwọ́ ẹ̀yin dádì wa sir. Mi ní kankan lọ́wọ́ Ṣé yín sir. àdúrà ọ̀fẹ́ lẹ nídì? Àdúrà owó, àdúrà ìbùkún, àdúrà àánú. Pẹ̀lú arákùnrin tí ẹ máa rówó sáyẹ́nsì tí bá gbàdúrà fún yín làbẹ́ ẹ̀ lè rówó san, yes or no? Mi lè rí mọ́ọ̀ṣì báyìí sí bọ́ mo promise yín. Ọlọ́run á bùkún fún yín. Ọlọ́run á bùkún fún yín ẹ máa kọ́lé. Àmín. Ọlọ́run á bùkún fún yín ẹ máa kọ́lé. Àmín sir. Bọ́tẹ́ ẹ̀ ní rówó fi ra generator. Yes sir. Ṣé ẹ máa kọ́lé bọ́tẹ́ ẹ̀ ní rówó fi ra generator bẹ́ẹ̀ ni. Àdúrà ọ̀fẹ́ nìyẹn. Olúpẹpẹ àjàmùrágó olóde àgbà kákáká lójú ogun lè rómi ẹ̀yẹ sódò òkè gbì. Integrity. Wọ́n dé. Ọba àgbáyé wọn, bá mi ọ̀tọ̀. Kí ni ìbéèrè yìí? Time is going. Bá mi, mo fẹ́ bí ń béèrè kan ni. Go on. Béèrè ni wípé ṣé tí èèyàn bá fi ọjọ́ àárọ̀ ẹ̀ máa ṣiṣẹ́, ìgbà wo ni ìgbà ọ̀sán yẹn gan tán máa sọ pé ìgbà ọ̀sán, ìgbà àárọ̀ yẹ kéèyàn máa ṣiṣẹ́, ìgbà alẹ́ ló yẹ kéèyàn máa sinmi. Ẹjọ́ ìgbà wo ni ìgbà alẹ́, ìgbà wo ni ìgbà ọ̀sán, ìgbà wo ni ìgbà àárọ̀ gan yan náà? Kó ló ẹ má kú sẹ́nu iṣẹ́ bàbá mi.
ìgbà alẹ́ ìgbà àárọ̀ ní ìgbà tí irun ò tí ì hù sí orí oko ẹ̀. bàbá rí bà. So tẹ bá ti ń nírun mu ẹ ti ń wọ ìgbà ọ̀sán. Tí irun oko yín bá ti funfun ẹ ti wọ ìgbà alẹ́ nìyẹn. Olú àjàmùrágún olókun. Ọba Solomonu. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ṣókò yín máa ń le. Ó ti kú kí má parọ́ tàn yín o. Ẹ máa lo ọ̀gbọ̀lọ̀ funfun. Ẹ lọ sí ọjà. Tápá ti pa Ẹ ọkọ lọ mi. sí ẹ má jà. Bàbá Solomon. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Mi ní ìbéèrè kankan bàbá. Ọmọ yín ni mí bàbá. Ó ti yé mi. Ẹ̀yin ni Abigail. Ẹ̀yin wá ẹni tẹ́ fẹ́ attach ara yín mọ́. Èmi ráyè. Ẹ káalẹ́ ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Nǹkan tí mo fẹ́ béèrè ni pé ọba tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí tẹ́ bá lè dá mi lóhùn question yẹn mo fi Ọlọ́run ọba búra màá send 300,000 sí yín báyìí. Mo fi Ọlọ́run mo fi Jésù Kristi búra Ẹ béèrè question yín. Gbogbo owó tẹ́ dárúkọ yẹn àti ju gbogbo yẹn lọ, ẹ béèrè question yẹn. Mo mọ̀ pé jù lọ ọba kí ló dé tó jẹ́ pé question tí màá yẹn béèrè lẹ́ẹ̀kan lèmi náà fẹ́ béèrè kí ló dé tẹ́ fi àwọn preachings yẹn lẹ̀ torí ọ̀rọ̀ wà lórí ẹ̀ o honestly speaking ọ̀rọ̀ wà lórí ẹ̀ torí these days yìí ẹ kàn dáhùn lóhùn ẹni pé bíbélì ò jáwó mọ́ wípé ìkan báyìí ló ń jáwó because àwọn activities tẹ́ máa ń ṣe ń gbà yẹn it really goes viral and people learn a lot from it. To be sincere, I must confess to you. People learn a lot from it and ó jẹ́ àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ ó máa motivate our youth. You get? Kò sí gbọ̀ngàn àtẹ́fín sọ̀rọ̀ yẹn kò sí pásítọ̀ kan tó kàn yín kó anybody ní pápá mára. You understand? Because àwọn ọ̀rọ̀ gidi tó ṣe gbọ́ ó ń jáde nínú àwọn nǹkan tẹ́ ń sọ. That's just the fact. I swear to God ó ń jáde nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ. Ẹ ti béèrè question yẹn látàárọ̀ o ẹ sì ń ṣàlàyé ni o. Òun náà mo sọ pé kí ló dé tẹ́ fi àwọn teachings yẹn kalẹ̀. Owó ni. That's all. Owó. Bẹ́ẹ̀ni. Ọba ibi tẹ́ bá láyé dé náà ẹni connection wà fún yín náà. Pẹ̀lú bí ẹ ṣe sọ pé ẹ ní 300 tẹ́ fẹ́ fún mi nísìnyí. Ẹ lè create group wípé àwọn wo ló nífẹ̀ẹ́ Prince Ọba Solomon o. Tàbá wá rí òkè o. Ọba Prince yẹn má dá dúró àwọn máa fún yín ní 5 million every month. Very simple. No, èmi ò lè ṣe irú ẹ̀ ṣe mọ̀ kọ́tí because a lot of people ló máa take it for granted tó yẹ kó wọ́n máa fi ṣe ìyẹn ṣe 419. You understand? But a lot of people will tell you what I'm telling you now, sir, that a lot of people, even some pastors, I must confess to you, sir, èmi àti pastor kan ti hági lórí ọ̀rọ̀ yín rí ṣẹ́gẹ̀t and kò dẹ̀ lè dáhùn àwọn ìbéèrè tí mo bí tẹ́pẹ́ àtọ̀ ni mo ti gbọ́ kò lè dáhùn ẹ̀kọ́ parabolate ni and that's just the fact, sir. That's just the fact. Mi ò parọ́ fún yín, sir. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ báyìí ó yé mi tèmi ni ò tí ì yé yín. Bí èèlò lẹ máa fún mi ẹ̀yin nìkan ń sìn bí èèlò lẹ lè máa fún mi ní every month tí bá bẹ̀rẹ̀ sí ń ṣe ń sìn mo lè bẹ̀rẹ̀ lọ́la. Ẹ mọ̀ pé iṣẹ́ rí èmi náà ẹ mọ̀ a lot of ọ̀nà pọ̀ ṣẹ́gẹ̀t actually èmi ṣe dórí TikTok ni ṣẹ́gẹ̀t mo ṣe dórí Facebook mo ti máa ń wo most of your this thing ṣẹ́gẹ̀t èmi ṣe dórí TikTok ni but tẹ́ bá lè máa ṣe at least couple with okay mo lè rí 300 tí mo fẹ́ fún yín sìn ẹ máa rí sínsìn tẹ́ everybody máa rí mo lè sọ di 500 ṣẹ́gẹ̀t and every month I can be giving like 100k. Ok irúfẹ́ èsì tẹ́ bá ti send 500,000 yẹn nísìn a máa bẹ̀rẹ̀ preaching lálẹ́ yẹn ni ó ti lọ bẹ́ẹ̀ yẹn ni a bẹ̀rẹ̀ preaching yẹn. Oya ẹ jẹ́ kí n ní azà yín sínsìn. 3,400. Ẹ dúró.
30 400 31 258 First Bank. ẹ dúró màá mò ń kọ́ ó yẹ ẹ pé náà. 30 30 400 400 31 31 258 258. First Bank. Okay. ẹ dúró náà. Adelana Adékúnlé ló wà lórí ẹ̀ First Bank. ẹ máa follow wọn bẹ́ẹ̀ yẹn o, àwọn èèyàn gidi nìyẹn o, àwọn tó fẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tó fẹ́ sanwó fọ́rọ̀ Ọlọ́run. Èèyàn rádaràda ò lè sanwó fọ́rọ̀ Ọlọ́run, òbò kó àtòbò nìkan lẹ́yìn fẹ́ máa gbọ́ láyé yín. Fídò dídò àgbà wàláì tàláì, wọ́n máa gbádùn fídò dídò fún mi ní 100 million rí o, but ọjọ́ kan ò lè lọ kó má ta mi lọ rẹ̀, wàláì tàláì, ọjọ́ kan ò ní lọ kí àtìtàn má gbọ́ rẹ̀. Fídò dídò ọjọ́ kan ò ní lọ kẹ́ má gbọ́ rẹ̀ lọ́dọ̀ Elédùà. Pó àṣẹ ti gùn lórúkọ Bàtálá. Ẹ lọ bá mi kó Bíbélì jáde o, ẹ̀yin Bible reader, ẹ̀yin sẹpẹsù, ẹ̀yin Bible reader, ẹ̀yin kìíní, ọ̀rọ̀ ọ̀run ti bẹ̀rẹ̀ nìyẹn o. Tó bá ń gbọ́ kọ́ mi ní ọ̀rọ̀ rẹ, ọgbọ́n tòkè wá, kọ́ mi lọ́rọ̀ rẹ, má jẹ́ gbàgbé ọ̀rọ̀ rẹ jàre, kọ́ mi lọ́rọ̀ rẹ, ọgbọ́n àtòkè wá, kọ́ mi lọ́rọ̀ rẹ, má jẹ́ gbàgbé ọ̀rọ̀ rẹ o. Ó kọ́ mọ́ ṣe o, ó lakùn òpó pàjá, kọ́ mi lọ́rọ̀ rẹ, ọgbọ́n àtòkè wá, kọ́ mi lọ́rọ̀ rẹ, má jẹ́ gbàgbé ọ̀rọ̀ rẹ o. 30 400 31 258 First Bank. Olúpẹpẹ àjàmùrágún olóde àgbà, kákáká lójú ogun lé òrómì ẹ̀yẹ sódò òkè, onílé kéréwú àjàmọ̀dò òkè, bí integrity. Jìbìjìbì ọ̀rọ̀ wà jábìjàbì ọ̀rọ̀ ń gbénú mi. Owó ni problem mi. Owó lọ́lọ́run tèmi, èmi wá sin owó láyé ni. No money no word, kò sówó kò sọ̀rọ̀. Tó bá wọlé nísìnyẹn máa gbáyé. Olúpẹpẹ àjà. Tó bá wọlé nísìnyẹn pé 500,000 kàn dún gbàgà báyìí. Tí 500,000 bá dún gbàgà báyìí, mo máa lọ gbé fìlà mi wọ̀ ni. Jẹ́ kí kọ́kọ́ lọ wá fìlà mi ná. Bóyá a rí fìlà mi kankan tó wá. Wọ́n mú wá síbí. Díẹ̀ lẹ pé ni. Ọ̀rọ̀ máa bọ́ lójijì. Sele ni ká lò ní. Olú àjàmùrágún. Sele ni ká lò ní. Eléyìí tó bá fẹ́ ká lò. This is number 1. Mama ka, this is number 1. Ẹ jẹ́ kí n máa di 1 by 1. Eléyìí tó bá ti pè yín, ẹ máa sọ wípé eléyìí lẹ fẹ́. This is 1. Ẹ wo dáadáa o. 1 leléyìí o. Kò sí èdè tí mo lò tí mi ò fún yín o. 1 leléyìí o. Two lele. Good evening, sir. How are you? Sir. You are from where? Fine. Àwọn ọmọ yín ni o. Láti bo. From Abuja. Wow. Have you married? Yes, sir. Mo máa ń gbádùn yín gan, mo like yín gan. Have you married? Have you married? No. I'm not married. I'm single.
What type of car are you using? I'm a student now, so I'm still in school. I don't have any car, How many so years I'm still old? a young How girl. many years old? How many years old? How many years what? How many years old? I'm 21 years. 21. Yes. Do you have a baby? No, now I said I'm single. I'm not married. Get I up. don't have Do baby. 360. Do 360. Let me see you. Eh? Do 360. Let me see you. Ah, Are you a Christian? yes, I'm a Christian. Are you ashamed of your bum bum? No, I'm not ashamed now. I'm Why not can't you? ashamed. You don't wear anything. Eh, My eh, what I wear is very short. What I eh, wear is go very back short. to go back to corner. Go back to corner and wear something and come back. I want to see your 360 so that I will know what I want to tell you. What to tell me? I want to Okay. I want to toast you now. Okay. This is number 2. Whoa, this is number 2. Gbogbo ẹnikẹ́ Which sí. one is number 2? This is number 2. Now, this is number 3. Àràpọ̀ onílé kéré wà jàmọ́dù òkè. This me. Turn. Turn around. Wow, very good girl. Turn. Very good girl. So, Preaching, will you marry me? Can you marry me? Daddy, ọmọ yín ni mo jẹ́. Okay, you cannot marry me, Abi. Ọmọ yín ni mo jẹ́, mo ń sọ fún yín. You cannot marry me, Abi. Mo ní pé ọmọ yín ni mo jẹ́ now. Are you Abigail? Ẹ níyàwó yín now. You are married now. My wife is here. You have wife. Yes, now you have wife. My wife is here. Man tó sanwó ẹ sì máa ní sùúrù o, mò ń bọ̀ a máa wọnú ọ̀rọ̀ Ọlọ́run lọ, mò ń bọ̀ o. Mo fẹ́ sáré báyàwó mi sọ̀rọ̀. Woman, come up now. Time is going. I want to talk to you. I want to enter preaching. I want to preach, but I want to talk to you before I go. By your instruction of encyclopedia pretaniculation. You don't answer me again. Me, I love fast. I withdraw fast. That is King Solomon for you. If I want to love you, I love you fast. But if you degrade me once, that I go back with that. That is King Solomon for you. You know that OBA Solomon have God, man. Oh God, man. Hello. So your spirit accepted someone else now. Can you open your camera first? Open your camera first. Open your camera first. I just came back from work. Oh wow. How are you? You're welcome. How are you? You said that I'm talking to somebody. I want you to talk. Weren't you? I told you I was gonna be watching you. All those people, I just they do content with them. I just they make them happy. I just want them to be happy. That is all. Now only you, I know. You know that I shouldn't have commented. you know that immediately I see you, I drop all of them. Yeah, but you were asking her to marry her. Yes, now it's just that action is just to make her happy, just to make him laughing. That is all. But if I had not commented, you could have. Yes, if say that I don't see you, I will make her happy. Be go. That is how I do my things. I just like to make people happy. But you are my special one. The time that I post your video, people are telling me that I'm doing side abuse. Tell
tell them your age. Am I talking to side abuse? Please, I'm an adult, you guys. Stop it. Oh God. How many years old are you? I'm more than 19. Are you 19 only, or you have passed 19? I'm more than. You are more than 19, am I right? Yes, I'm 18 and above. I want them to tell them your age, because they say that OBA Solomon, the lady that you are toasting is too small, is underage, is this, is that. Tell them your age. No, I cannot. I don't want to say my age on social media, but I'm If you more don't want than to say your 18. age, from what time, from what age to what age are we talking From about? 18 to 23. From 18 to 23, am I right? Yeah, which is the So can range. you see that Obotigbo? So we let you now that is a adult. All of you that say is a small girl, is a this, and they ask you that this lady is a big girl. Small girl cannot talk how they talk. You don't see how they talk. So that is the key. So my wife, why are you mute? Why are you close your camera? What is happening there? I hope no problem. Now, ẹ jẹ́ kí lọ confirm owó yẹn náà. Ẹ jẹ́ kí lọ confirm owó yẹn. So this is number 3 cap. Ẹ jẹ́ kí sá lọ confirm owó yẹn. Ẹ jẹ́ kí sá lọ confirm owó yẹn. Ẹ jẹ́ kí sá lọ confirm. Mo ń bọ̀ a fẹ́ wọnú pẹpẹ ojú olú iná ọ̀rọ̀ olú pẹpẹ dáwà jábèjì sódò òkè. A fẹ́ wọ̀ lọ. A fẹ́ wọnú pẹpẹ ọ̀rọ̀ lọ. Emperor Agbawo, you are welcome. Ẹ jẹ́ kí kọ́kọ́ lọ confirm owó yẹn náà. Tí bá ti ń rówó orí mi máa spark ni. But kò sówó kò sọ̀rọ̀. Confirm the alert before I leave. Nígbà tẹ́ bá wá leave, báwo lẹ ṣe fẹ́ gbọ́rọ̀ kí lẹ wá sanwó fún? Àwọn kan lè wá lọ́la kan wá sanwó òbò. Èlé tó bá sanwó fún lèmi máa ń ṣe. Owó èèyàn tí wọlé sí bí o kò tí ì dé bí o. Ṣé ẹ ti wá àkáǹtì yín dáadáa? Ṣé Adélànà Adékúnlé ló gbé jáde sá? Ṣé Adélànà Adékúnlé ló gbé jáde? In the microwave. Ṣé Adélànà Adékúnlé ló gbé jáde lọ́dọ̀ yín? Owó èèyàn tí lọ́dọ̀ mi kò sí ní app o. So you said. I'm sorry. I told you I just came back from work right now, so I wanna go do something. After you finish what you are doing, just comment. After you finish with what you are doing, after you're free, just comment. Oh, no problem. Yeah, bye for now. Ṣé ti rí pé ogun ti mú lédi yẹn? Ṣé rí pé ogun ti mú? Ṣé rí pé ó ti ń wọra? This is the second cap. This is the second cap. Àwọn holy center cap yẹn wà lẹ́kọ̀ọ́ mi ò kó wá. This is the third. We have 4 cap here. So number kí ni kí n wọ̀? Àwọn kan ní number 3. Number 4. Ẹ tún bẹ̀rẹ̀ rán o. Àmọ́ ilé ìdáfẹ́ sí o. Ẹ jẹ́ ká ẹ mú ẹnìkan ní comment section kó comment. Ẹ má dà mí lọ́pọlọ rú. Okay, eléyìí ni number 4 eléyìí ni kí n wọ̀. Is it this? Is it this? Number 3 àbí? Okay. Wọ́n ní number 3 làwọn fẹ́. But owó yóò ti land. Kí ló ṣẹlẹ̀? Kí ló tó wọ́n yẹn fi delay bẹ́ẹ̀? Owó mi ò kí ń pẹ́. 3400 31258 First Bank. Yes, 3. Okay, 3 lélẹ́yìí o. Number 3 lélẹ́yìí. Àjàmúrágún olóde àgbà ẹ ti rí iṣẹ́ burúkú. Ọ̀rọ̀ máa bọ́ bí tó tóni díẹ̀ lẹ́pẹ́. Jábíjábí ọ̀rọ̀ máa jáde ṣé díẹ̀ lẹ́pẹ́. Èmi ráyè gbogbo sẹ̀pẹ̀tẹ́rì tẹ́kọ́ra ẹ̀ sìn. Kí ló tó wọ ìfẹ́ àdìlé bẹ́ẹ̀? Ẹ lọ wo àkáǹtì yín dáadáa. Ṣé Adélànà Adékúnlé ló gbé jáde kàbẹ́ ti mistake? 3400 31258. 34. Ṣé kìí ṣe pé tí lọ ṣe mistake owó send fún èèyàn? Fọ́kọ̀pù ńlá nìyẹn o. Adélànà Adékúnlé 3400 31258 First Bank.
ọ̀rọ̀ bá ti máa jábọ́ lọ níṣẹ́ àwọn holy saturday ti dé sí mi lára kí ló wá dé tó fi delay bẹ́ẹ̀ kàbí kò tí successful lọ́dọ̀ yín ni successful lọ́dọ̀ yín ni okay ẹ send the receipt sí mi níbí so that kí n máa ṣiṣẹ́ lọ this is my WhatsApp number jẹ́ kí n fún ní WhatsApp number mi kí I send the receipt 081 34 27 67 56 081 34 27 67 56 081 34 27 67 56 081 34 27 67 56 ó yá send the receipt sí WhatsApp mi bẹ́ẹ̀ tí bá ti rí successful níbi abẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni mo mọ̀ pé wọ́n padà wọlé later kò sáyè ọ̀rọ̀ ti fẹ́ bọ̀ ẹnìkan sọ ìtàn ẹni tẹ́ fẹ́ ká gbọ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀ lálẹ́ yìí ta ni ká sọ̀rọ̀ nípa ẹ̀ lálẹ́ ta lè fẹ́ gbọ́ ìtàn ẹ̀. Ta lè fẹ́ gbọ́ ìtàn ẹ̀ lálẹ́ yìí mọ́sì aspect ibo lè fẹ́ gbọ́ nínú ìtàn ẹ̀. Ọba Dáfídì mo ti sọ ìtàn Dáfídì pa ọba Solomoni ẹkùn Solomoni àgbáyé ẹkùn ọkọ òkè Joseph ló ń lálàá náà Queen Esther aya ọba ìtàn Esther aya ọba okay Jóòbù ìtàn Satan Olúpẹpẹ Àjàmùrágún double tap ò share live ẹ̀yin 300 and something wà níbí ò share live kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé kí ló happen kí ló tẹ́ ò share live kí ló tẹ́ double tap. Elijah Àjàmùrágún wòlíì Olúpẹpẹ àjà jẹ́ ká rówó ná owó gangan ni kókó. Hello, say to send the receipt. Have you sent the receipt? Àbí bàbá ẹ mú wá ṣeré ni. Wo tó bá yẹ kó bàbá tẹ mú wá ṣeré bóyá ká wọnú ká máa sọ̀rọ̀ kó àtòbò wa lọ. Because inú kó àtòbò lèmi ti ń rówó. $34 081 34 27 67 56. Àlùyọ mo ti lu àlùyọ already. Ṣé mà ní fẹ́ pásítà mọ́ mi lára ni? Engineer Das wá sóríire wà rí bá ti ṣe wà rọ́nà gbégbà. Queen Zumia ìyàwó mi àtàtà ìyàwó mi tó máa ń fọ́nbù ẹ̀yin wo lẹ́ ń kọ́mẹ̀tì ẹ̀yin wo lẹ́ ń send gift fún mi gbogbo ẹ̀ tẹ́ send gift fún mi gbogbo yín pátá bó ṣe nǹkan pẹ́ láyé tó ẹ̀ nímọ̀ sí ẹ̀ nímọ̀ ìyá ẹ̀ nímọ̀ bànújẹ́ ẹ máa sóríire títí ẹ máa fi kó láyé ni gbàgbé bó ṣe ṣẹlẹ̀ àyànfẹ́ mi bó ṣe join the team yẹn wà á rí bá ti ṣe God grace wà á rí bá ti ṣe wà á rọ́nà gbégbà àlùyọ owó ti lọ àlùyọ already ó ní problem mọ́. Oh God kí ló ṣẹlẹ̀ gangan má nìyí inspiration lèmi fi ṣiṣẹ́ tàbá ti kọ fáàmù a máa padà wá láti máa ṣe fàájì wa tàbá fẹ́ wọnú iná pẹpẹ lọ díẹ̀ lẹ pé ni tó
bá yẹ pé ìtàn ọba àgbáyé lẹ fẹ́ gbọ́ ẹ san 1 million naira fún yẹn kí n sọ ìtàn mi fún ẹ láti kékeré irú ẹ̀dá tí mo jẹ́ màá sọ ìtàn bí gbọ́mọgbọ́mọ ṣe gbé mi màá sọ ìtàn ìgbà tí mo wà lọ́dọ̀ Bàbàjí ẹ kàn sọ 1 million naira mi ò rí owó yẹn o WhatsApp number tí mo dẹ̀ send ìfẹ́ nìyẹn mi ò tí ì rí receipt yẹ o. ẹ ní ìdàtí wá sórí ìkẹ́ tó ṣe 20,000 ẹ tẹ̀ láti comment section 3,400 31 tó ṣé obìnrin lẹ́nu yìí ni pẹ̀lú mi. Hello. Hello. Call it, sir. Call the account number, sir. First Bank. Okay, call it. 3,400. Okay. 31. Okay. 258. Okay. That's all. Okay, Adelana Adekunle, right? Yeah. Okay, wait for it. I will add 30K to it. You can use it to do giveaway. So that is 50K, sir. God bless you. Okay, I'm coming. So, ẹ wá ṣé mà nìyẹn ṣèbí gbogbo ilẹ̀ mohammed mà nìyẹn lẹ́ẹ̀kan Ọlájídé àbí ṣé wọ́n wá mú wa ṣeré bíi ni. wọ́n gbé ní gógó. Activated. Okay, prank ló wá sí. Confirm it, sir. Confirm it, sir. Oh yeah, resend requests. Engineer Das. Pẹ̀lúmi, I never see the money here. Kí ló ń ṣẹlẹ̀ gangan? I never see the 50K. I worship you, Lord, for you are mighty together. What is your hand? And I show you the receipt. Oh yeah, this is my WhatsApp number. Send the receipt. 08134276756. Fresh boy. Hello, ẹnìkan send the bó jẹ́ 100 naira, bó jẹ́ 200 naira, bó jẹ́ 500 naira sí mi kí fi confirm bóyá àkáǹtì mi dẹ̀ ni. Àtẹnìkíní àtẹnìkejì mi ò rí wọn kọ́bọ̀, mi ò rí alert kankan. So mo fẹ́ mọ̀ bóyá wọ́n tàn mí ni, bóyá mo kàn fẹ́ mọ̀ kí kan confirm ẹ̀ kéde pa wọ́n tì. Gbogbo owó tó fẹ́ send yẹn, gbogbo owó yẹn làwa ti jù lọ.
I have sent it already. We don't see money, then we don't see alert. We don't see your receipt. I said that I send the receipt, you see me. Say mo ti fún yín ní WhatsApp number, kẹ́ fi send the receipt. Ó dé gbà fẹ́ fún. Hello, Oba. Hello, sir. Mo ń gbọ́rọ̀ yín. Mo ti send ẹ. So ó ti kọ successful lọ́dọ̀ yín lọ́hùn ni. Bẹ́ẹ̀ sir, ó ti kọ successful sir. Bóyá kẹ́ sí kámẹ́rà yín. Because WhatsApp tí mo pè fún yín kọ́. WhatsApp tí mo pè fún yín ẹ̀ o. Mi ò sí náà. Mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn, mo ń ṣe nǹkan. Orúkọ wo ló wà lórí alert yẹn? Adélani Adékúnlé, this same name tó wà lórí ẹ̀ ló wà First Bank. Orúkọ tí yín kọ́ tó wà lórí ẹ̀? Ajíbóyè Olúwaṣẹ́gun, Fidelity Bank. Kò tí ì dọ́dọ̀ mi bí. Àwọn méjì kan dẹ̀ send owó sí mi nísìnyí tó jẹ́ pé owó yẹn wọlé lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹnìkan send 20,000 sí mi nísìnyí. Ẹ mọ̀ pé báǹkì yàtọ̀ bọ̀ Fidelity Bank dáàbò. Ẹ kí n ṣí kámẹ́rà. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ káàbọ̀. Bọ̀sọ̀ ti kọ́ successful lọ́dọ̀ yín ni. Bẹ́ẹ̀. Àbò ń kọ in progress. Ọbọ̀ ti kọ́ successful náà, kò sí problem. Ẹ̀yin kan tó kàn yà mí lẹ́nu ni because alert mi ò kì í dúró pẹ́ rárá. Àwọn tó send owó síbi iṣẹ́ ẹnìkan send 20, ẹnìkan send 500 naira, ẹnìkan send 200 naira. No. Ajíbóyè Olúwaṣẹ́gun tèmi. Ẹ bá wọ̀. Fidelity Bank kò lè delay ṣá. I don't know. Sí ẹ̀yin fẹ́ lọ sí nǹkan. Ẹ̀yin kánjú ni. Mo kánjú. Mo wà tẹ́ ìdáhùn èèyàn ní ìbẹ̀rù mi. Ẹ lè máa attend sí so that tó bá ti wọlé mi nífẹ̀ẹ́ lọ mo fẹ́ ká bẹ̀rẹ̀ lecture yẹn lójú yín. Ṣé kí n wà ní comment? Ẹ lè wà ní comment section kẹ́ máa attend àwọn tó bá fẹ́ attend sí. Ṣé kí n wà ní comment section ni àbí kí n wà ń bí? Eléyìí tó bá wù yín ní kẹ́sì ẹ lè wà ń bí ẹ lè wà ní comment section. There's no problem. I'm not lying. There's no problem. So eléyìí tó bá tẹ bá jẹ́ ẹ fẹ́ wà ní comment section ẹ lè wà ní comment section. Tẹ bá dẹ̀ fẹ́ wà ń bí ẹ lè wà ń bí. Kò sí lè tẹ́ sí tí ó ta wà lọ́rùn. À ń gbọ́ yín. Okay, no problem. Yeah, money nǹkan tó bá ti fẹ́ there's no problem. I've sent it already. Ó dẹ̀ máa wọlé definitely. Ṣé 500,000 lẹ padà send àbí? Bẹ́ẹ̀. Brother, let me show your receipts. Accept me. Ẹ kí n wo bí a mo lè rí receipt gan bí báyìí. Ẹ kí n wo bí a kí n screenshot ẹ kí n show ẹ bá kẹrí. But alert at can number mi ò kí n pẹ́. Fine. No, dáná mo sọ pé tẹ bá ní OPay. Ṣẹ́gẹ́ ìṣẹ́ ìwé báǹkì network báǹkì yàtọ̀ síra wọn. Mo sọ fún yín tẹ bá ní OPay instantly ni. Ṣẹ́gẹ́ ìgbẹ́ àwọn báǹkì mi wà tẹ́ pé wọn ò gbá tara wọn. And that's not the fact. But you definitely marry. I've sent it already. Tí n bá ní ṣe mo ní sọ, I've sent it already. Accept me. No, sir. So people can see. Pẹ̀lú me, you cannot open camera before because your
Your distance is very low. You never get 1,000 followers. Emmanuel. Queen Zuma. Gbogbo ẹ̀yin tẹ́ tẹ gift yẹn rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà. Sim. Ẹbí akẹ́ tún check ẹ o. Orí app náà mo wà iṣẹ́. Ẹ get WhatsApp number tẹ́mi pè fún yín lẹ́ẹ̀kan ni. Okay. Ẹ tún pè sir. 081 081 34 34 27 27 67 67 56. 56. Okay. Ṣé WhatsApp ní ilé àbí? Ṣé wọ́n ti debit ẹ̀yin? Wọ́n ti debit ní app mo fi ṣe. Olú Àjàmúrágún Olóde Àgbà Integrity. Ẹ̀yin èèyàn wọ̀nyí mo ní kẹ́ double tap kẹ́ share live. Owó ni kókó. Live audio only. Ẹ ti rí. Ẹ máa gbọ́ máa tó péré. Ọmọ àwọn ẹ̀kọ́ mi láyé. Owó ni kókó. Oba, I have a question. Oya, come up. Alẹ́ sà o. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín náà? Ìbéèrè mi ni pé ọba ṣé lótìítọ́ ni àwọn alóore tán máa ń wọnú ẹ̀mí tán máa ń jíṣẹ́ ṣé lótìítọ́ náà ń rína tàbí tán ń gbóhùn? Àwọn alóore nìkan ló lè sọ. Bọ̀tà wa kàn gbàgbọ́ nínú ẹ̀. Okay. Nǹkan tí mo fẹ́ béèrè náà nìyẹn. Thank you very much. I see. Accept me, sir. I have question. Hello, sir. I ask your question. Ẹ bá mi sanwó oúnjẹ. Ẹ bá mi sanwó oúnjẹ. Pé account number ẹ̀ náà tí o bá sí oúnjẹ ni. Okay, sir. 91. Báńkì wo nìyẹn? OPay. Oya call it. Time is going. 91. Go on. 53. Ṣé o mọ ìtàn mọ̀nàmọ́ná? Ìbí ló ń pa mọ̀nàmọ́ná kú. Sugar baby. Ẹ kálẹ́ sà. Can you open your camera? Okay.
àbí ẹ ti pé 1000 ni. Mi ò tí pé o. Mi ò tí pé 1000 sá. Ó dà, kí ni ìbéèrè yín? Kí lẹ fẹ́ bá wa sọ? Ẹ kàn wá sókè ní ẹ ní nǹkan tẹ́ fẹ́ sọ. Àwa ò láìkì ariwo. Adéníran. Hello ọba ẹ kálẹ́. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni lórí àwẹ̀ ni o. Ọ̀yà. Fẹ́ béèrè pé téèyàn bá gbàwẹ̀ tó dẹ̀ tó wà under medication tó ń lògùn lọ́wọ́. Ṣé nínú àwẹ̀ téèyàn bá lògùn ṣé àwẹ̀ yẹn bàjẹ́ àbí àwẹ̀ yẹn ó sì láwẹ̀? Jẹ́ pé ògùn nìkan ló kàn lò ní àkókò because àwọn ògùn yẹn ní àkókò. Ẹ lọ bèrè lọ́wọ́ àfáà. Ọba ẹ kálẹ́ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni wípé ó ní ẹsẹ̀ bíbélì kan tí mo gbọ́ lọ́dọ̀ yín. Mo á fi ẹsẹ̀ bíbélì yẹn béèrè question ní church wa. Now ìbéèrè kan sá. Now mo wá fẹ́ lo ẹsẹ̀ bíbélì kan náà tẹ sọ nípa ọkọ àtìyàwó tẹ ní ẹni tí ọ̀rọ̀ yẹn dà kó jọra wọn ṣá ń pé ẹni tó fẹ́ ìyàwó tó wá wò pé òun ò láìpẹ́ ẹ̀ ń pé ó lè kọ̀ sílẹ̀. Ẹsẹ̀ bíbélì kan náà lẹ tún lè again ọ̀rọ̀ yẹn méjì ni ẹ tún lọ ẹsẹ̀ bíbélì kan náà again tẹ ní ẹni tó bá fẹ́ ìyàwó tó fẹ́ lòmíràn níyàwó ó ṣe panṣágà mi wàá rántí ẹsẹ̀ bíbélì yẹn mọ́ ni mo fẹ́ mọ̀. Deuteronomy 24 ló sọ bẹ́ẹ̀. Deuteronomy 24 ìkejì ńkọ́. Ẹ lọ gọ́ọ̀gù kejì tàbí kẹ́ sanwó kí sọ fún yín. Màá tẹ gift fún yín. Ọ̀yá sáà tẹ láyọ̀. Kí n tẹ láyọ̀. Ẹ wo ìtagbára mi ká lélẹ̀ ni mo ti ṣe sí yín. Hello ọba. Mo ti tẹ sí yín. Hello ọba. Kí ni ìbéèrè yín? Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè nǹkan kan ni ṣé ó ní onífá tó ìlú? A ò gbọ́ yín o, ẹ̀yin lẹ́mọ̀ bí tẹ́kọ̀. Hello sir. Máà nìyàn send 500,000 ẹ̀mí orí dì sí o. Mo ẹsẹ̀ wọ́ àpótán ni o. Ẹ kálẹ́ ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Kí ni ìbéèrè yín? Mo gbé náà yàrá náà bí wọ́n á lọ. Kárọ̀tì. Ẹ fi yọ̀ sí. Bàbá ṣe ń gbọ́ mi. Kí lẹ wí? Mo ní ṣèyàn lè bá obìnrin lájọṣepọ̀ tí èèyàn bá ń gbààwẹ̀ lọ́wọ́. Kí lẹ wí? Mo ní ṣèyàn lè bá obìnrin lájọṣepọ̀ tí èèyàn bá ń gbààwẹ̀ lọ́wọ́. Ẹ nà.
ọba ìkàlẹ̀ o. Kí ni ìbéèrè yìí? Ẹ jọ̀ọ́ kí ni àǹfààní tó wà nínú kí kọ́ máa lo tùràrí nínú ṣọ́ọ̀ṣì yẹn? Kí ni àwọn àǹfààní tó wà ńbẹ̀? Ó máa ń lé ẹ̀mí àìmọ́. Okay. Ọba Solomoni. Ṣé ẹ lè sí kámẹ́rà yín? Ẹ̀ka. Àti tó level àti ṣí kámẹ́rà. Àti ní 1,000 followers. Lẹ́ bá wa sọ. Hello. Lẹ́ bá wa sọ. Network yìí Ìbàdàn. Hello, Ọba Solomoni. Ẹ káàbọ̀ ìbéèrè wọlé lọ́pẹ́ ní. Ẹ jẹ́ n farabalẹ̀ ṣàlàyé fún yín. Ìbéèrè tí ó gba kíyàn ní sùúrù kíyàn farabalẹ̀ gbọ́ ni. Ó ti pẹ́ bó ti wá bí tí màá ti bèrè ìbéèrè náà kọ́nà tó fún mi ní àyè láti wá sórí live pẹ̀lú yín. Bó ti ṣẹlẹ̀ lílé ó ní arákùnrin kan ó lówó lọ́wọ́ gan-an tẹ́ ń gbọ́. Ó wá ní ẹni tó bá fẹ́ fẹ́ ọmọ òun kó bọ́ síta. Àwọn mẹ́ta wá bọ́ síta wọ́n fẹ́ fẹ́ ọmọ ẹ̀. Ó wá ní ẹni tó bá fẹ́ fẹ́ mi òun gbọ́dọ̀ jẹ́ tó lágbára. Àwọn mẹ́ta wá bọ́ta. Wọ́n wá ní ìwà agbára wo nìwọ ní. Eléyìí ní òun ní agbára kóun ríyàn kóun mọ nǹkan tó ń ṣèyàn níbi tíyàn bá wà kò tí bí bẹ́ẹ̀ yìí fẹ́ jìnnà sí. Bí kíyàn wá l'Ábùjá ń sìn kó dẹ̀ mọ ibi tẹ́ni yẹn wà kó dẹ̀ mọ nǹkan tó ń ṣe. Ìkejì ní òun lágbára láti wo èèyàn sàn. Kò sí irú àìsàn tó bá ń ṣe òun máa wo ẹni náà sàn. Ìkẹta ní òun ní agbára láti gbéyàn wá ní ibikíbi kẹ́ni yẹn wà l'Amẹ́ríkà òun lágbára láti fi gbé wá síbi tóun wà báyìí. Bàbá olówó yẹn wá ní òkè ìwọ tó lágbára láti mọ nǹkan tó ṣèyàn níbi tíyàn bá wà. Níbo lọmọ mi wà tẹ́fẹ́ tí o fẹ́ fi fún yín. Wá fíìwù tó wọ́n ní ó wà mí báyìí. Ó ní kí ló ń ṣe lọ́wọ́ báyìí. Ó ní ó ń ṣàìsàn kan lọ́wọ́ báyìí. In the next 1 hour ó dẹ̀ máa kú. Ọba wa ní ṣèbí wọ́n sẹ́fún ìwọ ní agbára láti gbéyàn wá láti ibi tó bá wà. Ó wá lu agbára yẹn náà wá fi gbé wá láti bẹ̀. Ìkẹta tó wá lágbára láti fi wòyàn sàn ìyẹn wá wò sàn lẹ́sẹ̀kẹsẹ̀. Ta ló jẹ́ kó fẹ́ ọmọ yẹn náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta? Ẹ tó wò sàn ni. Ẹ tó wò sàn. Bẹ́ẹ̀ni. Kí ni ìdí bàbá? Because ó ṣeé ṣe kí àṣẹ tó padà sí. Àti tó bá wà ní ilé àti iṣẹ́ tí àwọn méjì yẹn ń ṣe yẹn mọ́tò sì lè ṣe.
ohun ìrìn láti lè ṣe ifá lè ṣe àwọn èèyàn lè focus but àìsàn wíwò ìyẹn scarce èyí ló jẹ́ nǹkan tó scarce nínú àwọn mẹ́ta yẹn so ẹni tó wò ó sàn ilé ẹ̀kọ́ fẹ́. because nígbà tí èmi fẹ́ dáhùn béèrè yẹn èmi ní ẹni tó rí tó mọ nǹkan tó ń ṣe lọ́wọ́ tó mọ̀ pé ó máa kún in the next 1 hour yẹn ló yẹ kó fẹ́. kí nìdí. because ìyẹn tó mọ̀ nǹkan tó máa ṣe in the next 1 hour yẹn tí ó bá rí nǹkan tó fẹ́ ṣe in the next 1 hour yẹn ó máa ti kú ẹni ò ní rí tọ́jú. ìgbà tó ń ṣàìsàn sá. ó ń ṣàìsàn. kílẹ̀ wí. ó ń ṣàìsàn ẹni yẹn náà ló rí ó ń ṣàìsàn tó máa kú. ẹni tí ó rí pé èèyàn fẹ́ kú tí ò dẹ̀ lè ràn lọ́wọ́ kí láǹfààní ẹ̀. okay. ẹ̀rí èèyàn sì pé ènìyàn fẹ́ kú bọ̀ tí ẹ lè ràn lọ́wọ́ kí láǹfààní ẹ̀. but ẹni tó sọ pé òun lè wo ẹni àìsàn tó kò ní ìdí kó máa àìsàn tó ń ṣe ó máa rí wòsàn ó máa lè wòsàn. Ọlọ́run á bá mi fi lékún làákàyè yín. àṣẹ. làákàyè ò ní dọ́bà. ìbéèrè tí mo ní náà jù báyẹn lọ ẹ ṣé gan. ẹwà o ṣé mà ní ẹ wá mú mi ṣeré ni Ọlájídé yẹn kàbí nẹ́tíwọ̀kì ẹ̀ ló fè. màá fún yín láti ní di ọ̀la kí tó mọ̀ nǹkan tó fẹ́ ṣe. Hello. so ní gbogbo ẹni tẹ́ wà ń bì kò sẹ́nìkan péré nínú yín tó lè send lion kàbí money gun that beauty ó máa ń dẹ̀ lè fún ìwé yẹn. ẹ kalẹ́ sà ọba Solomon. ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. adúgbò fọlọ́n sà. ẹ ti má rì ní. single and married. ẹ túmọ̀. ara aníjà díẹ̀ ní so mi ò tí lọ́dọ̀ ẹ̀fọ́ náà. òkè ẹ tí mo bóyá máa padà bóyá ẹ padà. but for now it is free. ẹ̀fọ́ náà mo wà ní mi àtọmọ mi wà ṣá. tẹ bá wá rí ọkùnrin gidi báyìí tẹ fẹ́ bá lọ sọ ẹ má tẹ̀lé abẹ́ẹ̀ tí ní tẹ̀lé. ọlọ́run àkọ́ wa mọ̀ ṣe tó bó ṣe kúrò ní. ẹni tó bá kọ́ra ẹ̀ lọ́lọ́run kọ́. ẹni tó bá kọ́ra ẹ̀ lọ́lọ́run kọ́. bẹ́ẹ̀ni. yàrá ìtàn. tó tẹ bá rí èèyàn gidi tẹ má tẹ̀lé lọ. ọlọ́run àkọ́ wa mọ̀ ṣe. ọ̀rẹ́ ti yé mi. Pô, vai já que não tá. Colama.
ọ̀rọ̀ sísẹ́mù ọlọ́run kan ló jẹ́. ẹ̀yin mẹ́rin ti ṣe àláìfò yìí. kúlẹ̀ mo ti fọ́lù ẹ̀. Ọ̀gbọ́n náà wá kẹ̀ bọ́ra mi wá hanwó. Bọ́ra mi nìkan dẹ̀kẹ́ ó dẹ̀ wá ní mèrè fẹ́ di ẹ kalẹ́ sà. Ẹ kalẹ́ sà. Túgbọ́ àṣẹ wá Ọba lọ. Ẹ kalẹ́ sà báwo ni? Ìgbà tó bá tún fẹ́ sè ní. Kí ló wá fún? Ẹ kú ọjọ́ mẹ́ta ó ti pẹ́ tá a ti rí yín ní TikTok ṣé kò sí? Àgbóyin ní Ọba TikTok àgbáyé àrí wọn ara mo mí sí i. olóòtítọ́ ènìyàn olóòtítọ́ ènìyàn worldwide Jẹ́ ló wàá kí pa. nípa mi ẹ kalẹ́ sà. ẹ káàbọ̀ sálàáfíà lẹ́wà. Bẹ́ẹ̀ sà bàbá olóòtítọ́ worldwide kò sẹ́nibọ́dì tó sòtítọ́ fún ní Nàìjíríà ẹ kalẹ́ sà mo kí yín sà o. ẹni béèrè. Bẹ́ẹ̀ sà mo ní ìbéèrè ni. ẹ béèrè. Ó tẹ̀ ní ọ̀rọ̀ kan tó tẹ̀ gbé mi nínú ni àti agreement lè bò máa wò pé ẹ̀yin nìkan lè dá wọn àṣà ìgbà ṣé mo lè sọ sà. mo fẹ́ bí question kan ni o tí maybe ṣé ẹ gbọ́ mi sà. ẹ continue. Ó tẹ̀ ní ọ̀rẹ́ nìkan ni àwa àhágìrò ọ̀rọ̀ kan ni ó ní ọ̀rẹ́ òun obìnrin kan mú lọ sí Èkó so ìgbà tó ń wá dé Èkó ọ̀rẹ́ obìnrin yẹn ó ní ọ̀rẹ́ obìnrin yẹn wá sọ pé òun fẹ́ help òun ẹ̀ ń gbọ́ mi sà. Ó ní so ọ̀rẹ́ obìnrin ó tèké òun so ó ní ọ̀rẹ́ obìnrin yẹn ó ní fìlì fún un pé òun fẹ́ òun ó ní bọ̀tì òun gan ní fìlì fún un bọ̀ òun wá sọ fún ọ̀rẹ́ obìnrin gan kò sọ fún òun ó nígbà tó wá yá ó ní ọ̀rẹ́ obìnrin yẹn wá ní ọ̀rẹ́ kan tó ní wà òkè díẹ̀ ó nígbà tó wà òkè díẹ̀ kọ̀rẹ́ ó ní ọ̀rẹ́ obìnrin yẹn ó lè tó mú lọ sí Èkó yẹn ọ̀rẹ́ yẹn ó wá sọ pé òun fẹ́ òun ó nígbà tó sọ fún òun fẹ́ òun báyìí ó ní ọ̀rẹ́ tó mú lọ sí Èkó òun gbọ́dọ̀ wá sọ fún òun pé òun fẹ́ òun pé òun dẹ̀ mẹ́ni tó fẹ́ tẹ̀lé nínú ẹ̀ ní àwọn méjèèjì pé ọ̀rẹ́ tó mú lọ sí Èkó yẹn ó wà òkè díẹ̀ bọ̀ kò grow bíi ti ọ̀rẹ́ kejì yẹn ó lóun wá mi tó fẹ́ tẹ̀lé. ó dá àwọn méjì lóyún. ok kó fún àwọn méjèèjì. The beauty. kámẹ́rà yín làbẹ́ rẹ̀ sí kámẹ́rà yín. Kí lẹ sọ? bẹ́ẹ̀ ni sí kámẹ́rà yín làbẹ́ rẹ̀ sí kámẹ́rà yín. Mo lè ṣe wọn pé iná wa ò ṣe. Iná wa ò rí bí kò clear sá. Iná wa ò clear. Mo ń gbàdúrà fọlọ́ ni kó tètè kọ́ wa mọ̀ ọ́ ṣe. Kó tó pẹ́. Ọlọ́run kì í kọ́ èèyàn mọ̀ ọ́ ṣe ẹni tó bá kọ́ra àmọ́ ṣe lọ́lọ́run máa ń kọ́ mọ̀ ọ́ ṣe. Ṣe àwọn pé nǹkan tí yẹn bá ń fẹ́ lọ́rọ̀ náà bá yàn fẹ́ lónìí mo ń sọ pé nǹkan tó ń wù mí ni pé kó tètè ṣẹ́tù so kọ́lọ́n dẹ̀ bá mi gbà bẹ́ẹ̀. Bọ́lá Aládé. Káàbọ̀ mà kí ni ìbéèrè yín? Mi ò ní béèrè mọ̀ kàn sí yín ní sáà. Lórí máa pàtó nígbà mi mà. Rárá sá o. Mo kí yín. Ọmọ ìyá lógì. Ẹ káalẹ́ sà. Àgbáwo. Ẹ pẹ̀lẹ́ sà ọba mi. Kí ni ìbéèrè yín yẹn? Mo fẹ́ béèrè alákan lọ́wọ́ yín ni. Ọ̀yà. Lójú oorun yẹn mo rí i pé mo bá bàbá kan sọ̀rọ̀ lójú oorun yẹn. Ó wá fún mi ní ike pé kí n lọ bu omi wá. Ìgbà tí mo wá fẹ́ lọ bu omi yẹn ibi tí mo ti fẹ́ bu omi yẹn
mo kàn rí i pé mo wá bá àwọn ẹyẹlé tó pọ̀ níbi mo ti fẹ́ bu omi yẹn àwọn ẹyẹlé yẹn wọ́n fò mọ́ mi to the extent pé wọ́n fò wọnú aṣọ mi ẹ̀rù wá bà mí wípé bó lẹ́yẹlé ṣe pọ̀ tó báyìí ẹyẹlé ti pọ̀ jù náà wọ́n dàgbà tán fò wọnú aṣọ yẹn mo try pé kí n yọ wọn jáde nínú aṣọ yẹn mi rí wọn yọ mo wá jáde nínú ilé yẹn padà àwọn èèyàn wá ń tọwọ́ bọnú aṣọ mi yẹn wọ́n wá mú àwọn ẹyẹlé yẹn kalẹ̀ ìgbà tán mú àwọn ẹyẹlé yẹn kan ṣàyọ àwọn tán wà lábẹ́ aṣọ mi wọ́n á rí i pé kékeré kan wà ibi tó ń bọ́ sí ó wá jẹ́ ibi àpò mo wá ń try láti gbẹ̀jábọ̀ mi ò rí jábọ̀ àwọn èèyàn wá súnmọ́ mi pé àkílódé mo láálẹ̀ ẹyẹlé náà kó sí nínú aṣọ àwọn tán wá mú àwọn ẹyẹlé yẹn tán yọ wọ́n kúrò ní abẹ́ aṣọ mi yẹn mo wá sọ fún wọn wípé kékeré kan tó wà nínú àpò mi yẹn pé mi ìfẹ́ kó kú o wípé kán rẹ́ àpò yẹn ìgbà tán wá rẹ́ àpò aṣọ yẹn ó wá jábọ́ mo wá rí i pé ìgbà tó jábọ́ ó wá yí padà sí ọmọ ẹdìẹ ló wá padà sí ó wá funfun ni ẹ̀rù wá ń bà mí pé kó má jẹ́ kó ti kú àdìẹ́dọ̀ mi kò sáà kú bó ṣe dìde tó ń sá lọ nìyẹn mo wá tají. but bàbá kan ló fi kí rán yín lé ló fún mi ní pé kí n lọ bu omi wá. lọ bu omi wá ń bẹ̀rẹ̀. yes. wẹ́dà nǹkan tí àlàyé ń sọ fún yín ni wípé ó ṣeé ṣe kí ẹ fi ọ̀rọ̀ lọ àgbà kan àbí ẹnìkan tí ẹ respect ó dẹ̀ máa mọ̀ wípé ibi tí advice tó ń fẹ́ fún yín ó máa ní ìpalára fún yín. so tẹ bá tẹ̀lé advice yẹn advice yẹn máa ní ìpalára àwọn tí kíní yẹn dẹ̀ máa palára máa pọ̀ lára àwọn ènìyàn tó trust yín tó gbẹ́kẹ̀lé yín kíní yẹn náà máa ní ìpalára nínú ayé wọn. so nǹkan tí àlàyé ń sọ nìyẹn bí ìgbà tó yẹ wípé tí ẹ fẹ́ ṣe kankan tẹ wá ní àwọn èèyàn tó pọ̀ lẹ́yìn tó dẹ̀ jẹ́ wípé ẹ̀yin náà fẹ́ wo àwòkọ́ṣe ẹ̀ ẹ̀yin náà fẹ́ tẹ̀lé ẹ̀yin náà gbára lé ẹ̀yin náà gbé ẹ̀mí lé bó lè ṣe kíní yẹn kẹ́yin wá lọ gba advice lọ́dọ̀ èèyàn kan àbí kéèyàn kan sọ pé òun fẹ́ fún yín advice àbí kéèyàn kan sọ pé òun fẹ́ tọ́ yín sọ́nà àbí kéèyàn kan sọ pé òun fẹ́ ràn yín lọ́wọ́. so nínú ìrìn àjò yẹn advice tẹ́ni ẹ fẹ́ ṣe fún yín yẹn àmọ̀ràn tẹ́ni ẹ fẹ́ fún yín yẹn help tẹ́ni ẹ fẹ́ ṣe fún yín yẹn ó máa ṣàkóbá fún yín ó dẹ̀ máa ṣàkóbá fún àwọn tó gbẹ́kẹ̀lé yín. túmọ̀ ẹyẹlé tí ẹ rí tó wọnú aṣọ yẹn ni ẹyẹlé tó wọnú aṣọ yẹn túmọ̀ sí wípé ẹyẹlé òkè bónílé jẹ kó bónílé mu kó yẹrí àwọn ènìyàn tó trust yín làwọn ẹyẹlé yìí ẹyẹlé kékeré tó ìsomọ yín lásọ yẹn ìtumọ̀ ẹ̀ ni wípé ẹyẹlé tẹ bá gbé dànù nínú àpò yẹn ìtumọ̀ ẹ̀ ni wípé nígbà tí ọ̀rọ̀ yẹn bá ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó trust yín wọ́n máa fi yín sílẹ̀ kò tó sì máa kún àwọn èèyàn kékeré kan but àwọn èèyàn kékeré yẹn náà tó ní máa padà affect wọn débi pé wọ́n máa padà fi yín sílẹ̀ ìtumọ̀ àpò tẹ́ padà gbé tí ẹyẹlé kékeré padà bọ́ẹ̀lẹ̀ nìyẹn. tó bó ṣe rí nìyẹn. ẹ ṣe nǹkan sọ bá mi ẹ ṣe nǹkan mo dúpẹ́ sọ. nǹkan tí àwa bá ti tú fún ẹ níbí àtolúpẹpẹ ló ti wá àwọn eléyìí ò kì í ṣèrò ayé o nǹkan tó wà níbí kò sí lọ́dọ̀ pásítọ̀ kò sí lọ́dọ̀ àfáà kò sí lọ́dọ̀ wòlíì o kò sí lọ́dọ̀ aláwo ṣe bó ṣe rí nìyẹn. olú àjàmùrágùn odù ìjìlérò dàkákáká lójú ogun lè gbì integrity olúpẹpẹ olópi olópẹyẹ Bilikis ọlọ́pẹ́. sá ẹ kálẹ́ sá. ṣé ẹnì kan tó fẹ́ sọ ní ọ̀bẹ wá ṣeré ń bí. mo ní nǹkan tí mo fẹ́ sọ lé mi ò ṣeré o. ó yá ẹ sọ̀rọ̀ time is going kò sáàyè èrò pọ̀. ọ̀rọ̀ sẹ́mi níta. kí ló ṣẹlẹ̀ nípa ẹsẹ̀ yín.
ìyá àgbọ̀ yín ẹran mú mo ní mò ń ṣe kétra. bí a kẹ́ padà wá. Olúmáyọ̀. Ẹ kálẹ́. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ jọ tó Ọlọ́run. Ìwọ tó bá mọ̀ pé òní nǹkan tó fẹ́ sọ má send request síbí yìí o. Wọ́n bá lùgbàdì ayé o. We are here for question and answer. Ẹ̀yin èèyàn wọ̀nyí sí ẹ̀ lè double tap kẹ́ ṣí àláyọ̀ kẹ́ tẹ universe kẹ́ tẹ pọ̀mọ̀lú kẹ́ tẹ gbogbo ẹ̀. Hello Bilikis. Ẹ kálẹ́ sà. Can you open your camera? Ah. Ṣé ẹ ti máa rí abẹ́ ẹ ti máa rí? Ṣé ẹ ti máa rí abẹ́ ẹ ti máa rí? Mo ti marry o. Ó yá ẹ máa sọ̀rọ̀ yẹn má sí kámẹ́rà kí lẹ fẹ́ bá wa sọ. Okay. Mo fẹ́ bèrè mi ìmọ̀ báyọ̀ rí lò nísìn. Okay. Àbúrò mi kan ni. Wọ́n ní stepmom mi ló jáde. Wọ́n ní torí òun àtọkọ ẹ̀ máa ń jà ọkọ ẹ̀ máa ń nà. So ibi tó wá jáde lọ yẹn wọ́n ní pé ó máa borí àbí nǹkan. So ọwọ́ ìṣẹ̀ wa ní pé ká lọ mú kúrò níbẹ̀ o pé ó dà ipò ti tó ẹ̀ẹ̀mejì tí ìyọkọ ẹ̀ ti lọ béèrè ń pé ọmọ ológo ni pé ó ti wá rí pé ògo ẹ̀ máa tọ́jú ọkọ ẹ̀ lọ wọ́n wá fẹ́ gbé ògo ẹ̀ fún ọkọ ẹ̀ wọ́n dẹ̀ ti try lẹ́ẹ̀mejì pé báyìí ṣẹ̀dẹ́ ò gbà ní àbí nǹkan pọ́ dẹ̀ sì fẹ́ tún try má fẹ́ béèrè báyìí pé ṣé kinní yẹn rí làwọn nǹkan bẹ́ẹ̀ ṣó rí. Ṣé àbúrò yín ló complain fún mi tí wọ́n fẹ́ kó lé ọkọ̀ òun kó wá mọ̀? Bó ṣe máa ń jà ní dádì mi ti lọ sọ́dọ̀ ẹ̀ ó ti lọ bá wọn yanjú ìjà. Sa ok. Bọ́n ṣe ń nà àbúrò yín bọ́n ṣe ń jà yẹn sí àbúrò yín complain pé òun fẹ́ fi lọ́kọ̀ òun sílẹ̀ àbẹ̀yìn lẹ́kàn wé pé ibẹ̀ ò dáa fún ẹ fẹ́ lọ mú. Lóòótọ́ bó ṣe béèrè lọ́wọ́ ẹ̀ ó lóun ò fi lọ́kọ̀ òun sílẹ̀ bọ̀ ó wá pè mí ní last week ó pè mí pé àǹtí mi ò ti sú mi òun ò ṣe mọ́ o mo ní èmi kọ́ ló máa sọ yẹn fún torí wọ́n ti béèrè wọ́n dìídì wà dádì mi dìídì wà wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ó ní pé kó fi ẹ́ sílẹ̀ ń pé kínní. Àmọ̀ràn mi ni wípé ẹ sọ fún wípé tó bá ti jẹ́ wípé arábìnrin yẹn ló sọ wípé òun ló fẹ́ fi lọ́kọ sílẹ̀ àmọ̀ràn mi fún ẹ má lọ bá kó ẹrù ẹ̀ lọ́kọ tó bá ti fẹ́ rẹ́dì. Àmọ̀ràn mi fún yín ni wípé ẹ má lọ sílé ọkọ àbúrò yín kẹ́ lọ kó ẹrù ẹ̀ àbí kí bàbá ẹ lọ síbẹ̀ tó bá ti mọ̀ pé ilé ọkọ ti sùn kó òun fúnra ẹ̀ kó bó jẹ́ ẹrù méjì ló kó padà sílé bàbá ẹ̀ kó jẹ́ pé òun fúnra ẹ̀ ló máa fúnra ẹ̀ kó ẹ má lọ bá kẹ́rù ẹ̀ kó nílé ọkọ ẹ̀ bìkọ́ tó léwu fún yín lọ́jọ́ iwájú. Tó bó sorí nìyẹn. Olú àjàmúrágòdù olúpẹpẹ integrity yá Latif. Kàn gbé mọ́tò mi fún mi pẹ̀lú omi bottle water kan tó bá kù kí ló ní fóònù fún. Káyọ̀ sáà OBA Solomon. Kí ni ìbéèrè yín? Káyọ̀ sáà. Kí ni question yín? Question yìí orí ọ̀sẹ̀ mi mo fẹ́ béèrè. À ń gbọ́ ẹ continue. Iṣẹ́ tí mo ṣe iṣẹ́ màárìn mo ṣe iṣẹ́ orí mi. Tí ó bá ti àtàkùn wà kan tí ó bá ohun ńlá bá ti fẹ́ wọlé báyìí ìmọ̀ nǹkan wọn máa ń dàrẹ́ tẹ̀ ó yàn ní bọ́ọ̀sì kò ní wọlé. Ẹ pé àwọn awo ìjọmọlúwàbí pé kán dáfá fún yín pé kí ló ń ṣẹlẹ̀ nínú ayé yín. Cleusa. Ẹ pé àwọn awo ìjọmọlúwàbí pé kán dáfá nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé yín fún yín pé kán dáfá sí. Okay sir. Ṣé ẹ mọ nọ́mbà wọn?
Mi mọ nọ́mbà wọn sà. Ọ̀yá mo bá ròyìn kẹ́kọ̀ọ́ nọ́mbà wọn sílẹ̀. Okay sà. 091 091 18 18 73 3 73 okay 73 98 98 78. 78. I send voice message sí wọn. Ọ̀yá lórúkọ níbi tẹ́ wà yìí. Ẹ kálẹ́ ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o. Ọba àgbáyé. Ṣé ẹ ní ìbéèrè ni? Bíọ́dún wọlé. Mo ní ìbéèrè ni. À ń gbọ́ yín. Ẹ̀jẹ̀ ẹni tó ń ṣiṣẹ́ tẹ́bí ń pa kí ló mì? Ẹni tó ń ṣiṣẹ́ tẹ́bí ń pa. Viewers èmi á nídìí lápò ọba nídìí lápò yẹn aṣọpẹ̀sídẹ̀ èmi wá ní small viewers. Everybody ti ya wèrè sójú TikTok torí tó wò yìí sá. Wọ́n ti àwọn graduate tó yẹ kó máa ṣe ní ọ́fíìsì wọ́n ti sọ gbogbo wọn di wèrè. Ẹ̀yin yẹn wọ́n yẹ double tap o. Let me stop this. There is noise there. Why noise? What? There is noise there. There is noise there. Yes, sorry. My mom is watching the news. Have you married? Sorry? Have you married? No. I'm not married. Can you marry me? Can you marry me? No, you're a man of God. I don't want to marry you. Okay. You're not the married man of God. No, you're a sacred man. Do you want to marry a man of Satan? No. I don't want to marry a man of Satan. I want to marry a good man. Marry me now, I'm a good man. I should marry you. I love you. I love you back. So where's the ring? Come again? Where's the ring? Where's the ring?
And then the Go to where there GMTC is no noise. There is noise there. The noise is stopping. in December of the same year. The Go most where there popular is. chief Or was you never served. after your mommy watch the video finish, you will call me back. Oh, okay. Should we play a match? Selection news night will be Come again. joined by when we come back Match. from this break. Stay with us. If I play match, noise. I love playing match. When you come back, come and play match. I don't like noise. My own is to encyclopedian practiculus of malolity of parameter. I don't want any fan that can give me headache, man. Okay, wow, beautiful lady, man. Hey, you know, yeah, double tap. Ma, to suppose I send 500,000 lẹ́ẹ̀kan yẹn owó ẹ̀ tí wọlé o. Ọ̀ya kakini kó farabalẹ̀ ká o nǹkan YouTube ni o má tẹ ẹran fan ká don't press anything there. Màá fi yín sílẹ̀ sínú sápá yín mi ráàyè rédèrèdè o màá padà wá ní 1 o'clock lóru o wọ́n ní kẹ́ double tap ìsìn kẹ́ share live kẹ́ ṣe gbogbo ẹ̀ wò mí níran mi ráàyè o I don't have time o mo ní kí múnú yín dùn díẹ̀ ní kí frustration má pa yín dànù o gbogbo nǹkan tí mo ń ṣe ètò tí mo ṣe ń ṣe o tẹ́ ẹ̀ bá double tap mo kó ń bí ní mi ráàyè o. Oba, bring me up to come and do what? Bring you up to come and do what? Do you have a question? Or you just come and here to come and Ganu? Ganuski. Granularity.